ìwé báyìí ló yẹ kó lè kà. A ò ní fi máa rìnrìn Ìbàdàn láàrin Èkó ká máa rìnrìn 20 ọdún fún ìgbà pípẹ́. ẹ ṣeun bàbá wa. ǹjẹ́ ọjọ́, oṣù, ọdún ǹjọ́ ní ń ṣe pẹ̀lú tọmọ bá fẹ́ fọ́kọ tàbí tí ọmọ bá fẹ́ ṣe ìgbéyàwó? Ó ní ohun ṣe tó pọ̀. ẹ ṣáà wò ó. Fún àpẹẹrẹ, tí ọmọ bá fẹ́ fẹ́ ọkọ tó fẹ́ fẹ́ a ń láti mọ oṣù rẹ̀, a ń láti mọ ọjọ́ rẹ̀ àti ọdún rẹ̀. Ó ní nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní compatibility, láti sì ṣe pọ̀ ìbárẹ́pọ̀. Kí ló dé tí wọ́n fi pàdé ara wọn? Ṣé ọ̀sán wọn ló dára? Ṣé alẹ́ wọn dára? Òwúrọ̀ wọn dára? Tá a bá wo èyí, ṣé wọ́n ó ṣekú para wọn ni àbí wọ́n ṣera wọn láǹfààní tó péye? Inú nọ́mbà yìí la ti máa mọ̀. Tàbí tí wọ́n bá tẹ̀ ń gbé papọ̀, irú ìgbésí ayé wo ló yẹ kó máa gbé? Ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣe me and my husband, me and my wife. Àwọn ọkùnrin míì wà, àwọn obìnrin míì wà tó jẹ́ pé nínú ọjọ́ tí wọ́n bí wọn àti oṣù náà bí wọn, ó fi hàn pé wọn ò gbọ́dọ̀ ṣọ́ ọkọ wọn, wọn ò gbọ́dọ̀ ṣọ́ aya wọn. Tí wọ́n bá ti mọ èyí, kò ní ṣekú pa ẹnìkan kan, nítorí pé tí wọn ò bá ní àlàyé eléyìí ní kíkún, tí wọ́n bá kàn ń gbègbè sí ayé wọn lọ, ọkọ lè fòṣánlẹ̀ kó kú, aya lè fòṣánlẹ̀ kó kú. Wọ́n á ní ayé ni, ayé kankan kọ́, àìyé ni ohun tí ò yé wọn, òun ló dàrú àbí wọn.